káàbọ̀ ní ọjọ́ ìní sórí ìkànnì. Orúkọ tèmi ni Òjó Adéláyọ̀. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa ṣe alábàápín, gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò wá lóòrèkóòrè, mo dúpẹ́ gan lọ́wọ́ yín. Ní ọjọ́ ìní, mo máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí ó kó ipa jàǹkànjàǹkàn nínú gbígba òmìnira ti ìlú Naijiria ní ọdún 1960. Àwọn bíi Tafawa Balewa, àwọn bíi Ahmadu Bello, àwọn bíi ìyá wa Olúfúnmiláyọ̀ Ransome Kuti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá sọ nǹkan méjì tí wọ́n ṣe fún yín ní ọjọ́ tòní. Ẹ má gbàgbé kẹ́ ẹ wò títí di ìparí. Ṣé mọ ojú tí a máa ń rí nínú igba náírà ti ilẹ̀ wa? Ojú Sir Ahmadu Bello ni. Sir Ahmadu Bello yìí ó jẹ́ ìkan nínú àwọn èèyàn tí ó kópa jàǹkànjàǹkàn nínú gbígba òmìnira ti ìlú Naijiria ní ọdún 1960. Ó tún jẹ́ pé ilé ìwé ẹ̀kọ́ sì máa ń pe Sir Macaulay ní bàbá tí ó dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Lẹ́yìn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọdún 1919, àwọn èèyàn Gẹ̀ẹ́sì wọ́n fi Abat Macaulay sínú túbú nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ní ọjọ́ 24 ti oṣù kẹfà ní ọdún 1924, Abat Macaulay dá ẹgbẹ́ sílẹ̀ eléyìí tí wọ́n pè ní Nigerian National Democratic Party NNDP, ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ ti Nàìjíríà. Lẹ́yìn náà ó kú ní ọdún 1946 àti pé ó jẹ́ ojú tí àkọsílẹ̀ ti náírà kan, ìyẹn 1 náírà. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni èèyàn tí màá tún sọ̀rọ̀ ń pa ẹ̀ nísìn. Ẹ jẹ́ kí n sọ fún yín. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ilé ẹ̀ tó wà ní Ìbàdàn tó wà níbi ọ̀nà Òkè Àdó yẹn títí di ọjọ́ ìní ó wà ńbẹ̀. Tẹ́ bá wá sí Ìbàdàn mo lè mú yín lọ síbẹ̀ gan. Mo kàn fi yẹn sí mi, kò yẹ kẹ́ dá mi lóhùn. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó jẹ́ ọmọ ìlú Nàìjíríà, ó sì jẹ́ Yorùbá pẹ̀lú. Olóyè Ọbáfẹ́mi Jeremiah Oyèníyì Awólọ́wọ̀ jẹ́ ọmọ ìlú àti olóṣèlú tí ó kó ipa pàtàkì
nínú ẹgbẹ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe àkíyèsí púpọ̀ jùlọ bí aṣáájú àkọ́kọ́ ti ṣe pàtàkì ti Western Region, ṣùgbọ́n ó tún jẹ́ ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tí ó ṣàṣeyọrí fún ètò ìnáwó àti ìgbákejì ààrẹ ti ìgbìmọ̀ aláṣẹ federal. Òun ni ọkùnrin tí ó wà ní gíláàsì yíká ti $100, ìyẹn 100 naira. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó jẹ́ ìkan nínú àwọn tí ó gbégbá ìdìbò ti ọdún 1979 àti 1983, ṣùgbọ́n kò ṣẹ́gun. Bíbẹ̀rẹ̀ láti ẹ̀fà òmìnira ni Awólọ́wọ̀ ti jẹ́ adarí ti Action Group bí alákòóso àti alátakò ní ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba, àti bó tilẹ̀ jẹ́ pé kò ṣẹ́gun àwọn ìdìbò ààrẹ ti 1979 àti 1983, òun ni àwọn ìbò rẹ̀ ga jùlọ. Obìnrin kan tó wà láàárín àwọn ọkùnrin tí wọ́n kó ipa jàǹkànjàǹkàn ó ní ìyá wa Fúnmiláyọ̀ Ransome Kuti. Àwọn kan mọ̀ Fúnmiláyọ̀ Ransome Kuti gẹ́gẹ́ bí ìyá ìlú Nàìjíríà. Fúnmiláyọ̀ Ransome Kuti àwọn sì ni ìyá Fẹlá, ìyẹn ọ̀gbẹ́ni oní afro jùjú tóun náà tí ó sì ní ayé mọ́ ní ọjọ́ tẹ̀ní. Fúnmiláyọ̀ Ransome Kuti ó jẹ́ olóṣèlú, ó jẹ́ ajàfún ẹ̀tọ́ àwọn obìnrin, ó jẹ́ olùkọ́, olùpolongo. Òun sì ni obìnrin tí ó kọ́kọ́ wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ìlú Nàìjíríà. Nítorí ìjáfáfá ìṣèlú ti Olúfúnmiláyọ̀, ó ṣe àpèjúwe rẹ̀ bí obìnrin ètò ajàfún obìnrin Nàìjíríà, bí ìyá Áfíríkà. Ìjàkadì ìyá Fúnmiláyọ̀ ó jẹ́ kí àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gan káwọn náà máa ṣe ìjàkadì kan máa jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. Ọmọ rẹ̀ Fẹlá, orin ni òun fi máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn nígbà náà lọ́hùn. Títí di ọjọ́ ògbó ìyá wa Fúnmiláyọ̀, ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn. Ọmọ rẹ̀ ó ń bá àwọn olórí wa jà nígbà yẹn tó fi jẹ́ wípé ilé Fẹlá òun ni ìyá Fúnmiláyọ̀ kú sí. Àwọn èèyàn mílítírì nígbà yẹn, àwọn ológun ni wọ́n wá láti wá mú Fẹlá, ṣùgbọ́n ibi tí wọ́n ti ń ṣe ìjàkadì ìyá wa Fúnmiláyọ̀ kú. Nnamdi Azikiwe ni èèyàn tí màá tún sọ̀rọ̀ ẹ̀ fún wa. Nnamdi Azikiwe ó jẹ́ ìkan nínú àwọn èèyàn pàtàkì ti orílẹ̀-èdè Nàìjíríà wa ti tòní. Nnamdi Azikiwe tí a mọ̀ bí Zik. Nnamdi gbé kalẹ̀ ètò àkànṣe ti orílẹ̀-èdè Áfíríkà lákọ̀ọ́kọ́ tí ó sì ṣe bí olóòtú fún African Money Post. Ó di ọmọ Nàìjíríà àkọ́kọ́ tí ó lórúkọ sí ìgbìmọ̀ ti United. Lẹ́yìn ìkéde ti Nàìjíríà bí ìlú òmìnira, Dókítà Nnamdi jẹ́ àpọ́n fún orílẹ̀-èdè òmìnira ṣùgbọ́n ti ìṣọ̀kan. Òun ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́. Ẹni tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ gbẹ̀yìn fún wa ó ní Tafawa Balewa. Tafawa Balewa jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, òun sì ni Prime Minister ẹ̀kan ṣoṣo tí a ní ìlú Nàìjíríà. A yàn ní ọdún 1946 sí ilé àpapọ̀ ti ìjọba ti àríwá àti sí àpéjọ ìṣòfin ní 1947. Gẹ́gẹ́ bí aṣòfin kan, ó jẹ́ alágbàwí tó pẹ́ fún àwọn ètò ti àríwá Nàìjíríà, àti pẹ̀lú Alhaji Ahmadu Bello ti àkọọ́lẹ̀ ní Southern àti Sokoto. Ó dá àpéjọ ènìyàn ti àríwá sílẹ̀, ìyẹn NPC. Mo lérò wípé a rí nǹkan kọ́ nínú àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n kópa nínú gbígbà òmìnira Nàìjíríà tí mo ṣe sọ fún wa tán. Ẹ̀yin náà ẹ wò, nínú gbogbo àwọn tí ó wà lákọọ́lẹ̀, obìnrin kan náà ni. Ṣùgbọ́n ní ayé òní kò rí bẹ́ẹ̀ mọ́. Àwa obìnrin a ti ń kó ipa ní oríṣiríṣi ní bí ìjọba ṣe máa dá ní ìlú wa ti Nàìjíríà yìí. Ẹ má gbàgbé láti ṣe alábàápín kẹ́dẹ̀ fẹ́ràn fídíò ti ọjọ́ èní. Gbogbo nǹkan tí ẹ sì fẹ́ wò ní orí ìkànnì náà ni kí ẹ bá wa kọ sí ààyè ìwúye.